ọ̀rọ̀ yìí máa ń bẹ́yìn yọ ṣé ẹ ti gbọ́ mo ní ṣé ẹ ti gbọ́ tẹ́ ẹ bá ti gbọ́ good tẹ́ ẹ bá ti gbọ́ tó bá ti wá gbọ́ báyìí bá mi ṣí ẹ̀ káàkiri àwọn atiláwí wọ́n mà ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wa wọ́n ti náà ti ṣetán pẹ̀lú wa nílẹ̀ káàárọ̀ òjíire bẹ́ẹ̀ pé kò sí bàbá ńlá ẹni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò wọ́n ní kí àwọn ọmọ káàárọ̀ òjíire wọ́n ní ká máa get ready torí pé ìjọba gan ò lè gbà wá lọ́wọ́ wọn ó sì mọ̀ pé òótọ́ pọ́nbélé ni wọ́n sọ ẹ máa fi tí ara yín gbọ́ lẹ́nu wọn ẹ farabalẹ̀ wọ́n ti fi powerful message ránṣẹ́ o wọ́n jẹ́ kó yé ìwọ àtẹ̀mí débi wípé sórí Lagos Ìbàdàn expressway yẹn gbogbo igbó yẹn pátá láti Lagos dé Ìbàdàn àbí láti Ìbàdàn wá sẹ́kọ̀ọ́ wọ́n ní àwọn ti possess ẹ̀ títí wọ́n ní ó ti di títí wọn àwọn làwọn operate wọ́n dẹ̀ ti hijack ẹ̀ ipe government go lè stop ẹ̀. Ọlọ́run àwọn ọmọ káàárọ̀ òjíire ẹ má jẹ́ àsùnlé kínní ẹ má jẹ́ àmú ní yọ̀bọ̀yọ̀bọ̀ ẹ ṣàánú ẹ jẹ́ adáàbòbò ẹ̀mí àti property àwọn èèyàn wa ó yẹ wá tẹ̀lé mi kẹ́ wá gbọ́ lẹ́nu wọn fúnra wọn. These people told us that they are going to bring, after buying enough weapons, they'll bring all those that have been put in disarray or driven away from Zamfara, Katsina, Zambisa forest, that they are all coming to locate themselves in Igbo land, that there's no security in Igbo land, that they will come there and then they will deal with us. And that the dumb man was just flippant. Maybe he took something. He said, do you know Ibadan? Lagos Expressway? We are in all the bush there. We're everywhere there. We're also in the south. So we are waiting for the slightest signal. We will finish you people and take over this land. So they claim that Nigeria belongs to Fulani. They said that is why we are afraid of, I've been talking about this open grazing and this Roga. Yeah. They have a plan. They have a plan. And I accuse the soldiers who are not non-Christians. Some of them are Fulani. They are part of it. Because they are shooting these men. When our people wanted to comb the bush, the soldiers said, if you move a step, we'll finish you. Don't go there. So they know where the boys are, they know the location, and what they do is in the daytime they use their cow to confuse people. Then after some time the cows will go to rest and they take their gun and do the operation of kidnapping. Government should act decisively. They should act decisively, otherwise what is happening in the northern part of the country will be a child's play. So what will happen here? So government should sit up. I need the government. We need government help. What is we need government help. Ẹ̀yin èèyàn mi, ṣé ti fetí ara yín gbọ́? Ṣé ẹ ti fetí ara yín gbọ́ nínú fídíò yẹn? Plan wọn. Kí ló tún kù? Bó o bá gbọ́ àlàyé bí bàbá yẹn ṣe ṣàlàyé lọ, wàá rí wípé TVC ṣàlẹ̀ bàbá Tinubu òun ló gbé information jáde kó lè mọ̀ how serious it is. Dẹ̀ tẹjúmọ́ bàbá tó ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn kó tẹjúmọ́ kó wòre kó lè mọ̀ wípé kì í ṣe wọ́n ní wọ́n pé wọ́n sọ wọ́n wí. Lẹ́yìn ká get ready ká máa múra bẹ́ẹ̀ ni wípé náà fẹ́ dé. Because inú fídíò yẹn wàá gbọ́ wípé wọ́n sọ wípé Lagos Ìbàdàn expressway wọ́n náà ti hijack ẹ̀ ó ti di tiwọn. Wọ́n dẹ̀ ń jẹ́ kó yé ìwà tèmi pé ìjọba Nàìjíríà ò lè ṣe náà dà wọn ò lè stop wọn. Wọ́n ní gbogbo igbó tó wà ní Lagos Ìbàdàn expressway either láti Lagos dé Ìbàdàn àbí Ìbàdàn wá sí Lagos wọ́n ní gbogbo bẹ̀ náà ti wà tó ti tẹ̀dó gbogbo irinṣẹ́ tán dẹ̀ máa lò pátá gbogbo ẹ̀ náà ti kó fún wọn bẹ̀. As a matter of fact wàá gbọ́ clearly bẹ̀ tó ń sọ wípé gbogbo south pátápátá
òun làwọn ti gbà gbogbo igbó forest anywhere everything ti tò gbogbo machines machineries tán máa lò everything tán máa lò àtàwọn tó máa ṣiṣẹ́ gbogbo wọn náà ti wà ń bẹ̀ wọ́n dẹ̀ wá ń jẹ́ kó yé wa wípé government in Nigeria cannot do a jack ṣé rọ ni bàbá Tinubu ẹ wò kí gbogbo àwọn ọmọ Yorùbá kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ká lè mọ̀ wípé lótìtọ́ àti lódodo lẹ̀mí wa àti dúkìá wa jẹyín lógún wípé ẹ̀ ń ṣiṣẹ́ ribiribi lórí ọ̀rọ̀ insecurity torí àwa mọ̀ pé omi ló pọ̀jọ kàyín lọ bàbá Tinubu ẹ ṣe kúkú gba advice yìí ẹ gba advice tí gbogbo ayé ń fún yín ó máa wà lórí orúkọ yín pé láti ọ̀dọ̀ yín wá ẹ̀yin lẹ ṣẹ́gun terrorism nínú Nàìjíríà ìjọba yín wọ́n ní kẹ́ ẹ lọ arrest àwọn financier àwọn tó ń finance terrorism wọ́n ní tẹ́ bá ti lọ arrest wọn àti àwọn tó jẹ́ fanatic nínú ẹ̀sìn Islam gbogbo wọ́n lè máa rí wípé ṣíkún báyìí lè máa kọ́ọ̀bù ọ̀rọ̀ insecurity nínú Nàìjíríà ṣùgbọ́n bàbá Tinubu kò ṣe wá mọ the funnest part of it nílẹ̀ Yorùbá ó ti di woro sí woro ọmọ káàárọ̀ òjíire o wọ́n ti gbàbọ̀dẹ̀ fún wa àwọn fanatic Islamic láàrin wa àwọn sheik Gumi tó wà nílẹ̀ Yorùbá àwọn awo Gumi wọ́n wà lára àwọn tó ń gbàbọ̀dẹ̀ tó fẹ́ gbàbọ̀dẹ̀ terrorist sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ from the information tó tẹ̀ mí lọ́wọ́ wọ́n ní kí pariwo síta kódà wọ́n sọ débi wípé àwọn Christian àti rí lára àwọn leader àwọn pastor olórí ẹ̀sìn Christian tọ́nà ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn nítorí owó ẹ ti ṣègbé gbogbo yín tẹ̀ ṣe wọ́n wá ń jẹ́ kó yé mi wípé after tí gọ́ọ̀mẹ̀ntì ti kọ́ọ̀bù àwọn mufti Ìwó anko Olúwo àti gbogbo àwọn setup sheik Gumi tó wà nílẹ̀ Yorùbá ẹ ti mọ̀ wọ́n náà wọ́n ní after tán tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹ ti rí bó ṣe ń lọ wọ́n ní ṣe ni kó deadly àwọn people yìí wọ́n brainwash àwọn ọmọ yín ẹ̀yin ìyá àti bàbá tẹ́ ẹ̀ fọ́ọ̀sì àwọn ọmọ yín lọ sílé kéwú tẹ́ ẹ̀ fọ́ọ̀sì wọn kọ́ lọ fún western education kán lè bẹ́gbẹ́ pé kán lè jẹ́ èèyàn gidi láyé kí ẹ̀yin náà lè jẹun ọmọ ká lè wà proud of àwọn ọmọ yín tẹ́ ẹ ti kùnà ìrìn àjò yín gẹ́gẹ́ bí òbí lórí àwọn ọmọ yín nítorí wọ́n ti fi ẹ̀sìn yí yín nífun tàdé ń ṣàlàyé fún yín tí wọ́n jẹ́ kẹ́ gbọ́ tí ìyá ẹ bá délẹ̀ ẹ̀yin lè máa jẹ́ kò kan àwa báyìí ṣùgbọ́n wàá máa jẹ́ ẹ nífun jẹ́ ńgbà yẹn tó bá ń jìyà ẹ wípé wọ́n dẹ̀ sọ o ìwọ ló ṣaláì gbọ́ ẹ̀dá tó bá yìí jẹ́ kí àwọn mufti àǹkó àwọn ajígínárì òwòjà àǹkó gbogbo wọn tó ń jẹ́ fanatic lọ́ọ̀láì tó preach ikú pípa tó bá jẹ́ kí wọ́n brainwash ọmọ ẹ nílé kéwú láti lọ support àwọn terrorists láti máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú terrorists láti jẹ́ informant fún àwọn terrorists láti gbàbọ̀dé terrorists sílẹ̀ Yorùbá ajé òkú ẹlẹ́dàá ilẹ̀ Yorùbá o ẹlẹ́dàá gbogbo wa ló máa dáwọ́jọ tá dìde ogun tí gbogbo yín tẹ̀ ń ṣe ṣógun láyé ni ẹ̀yin náà gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí wọ́n ń jẹ́ kó yé ìwà àtẹ̀mí wípé ètò ti tò kí gbogbo South kó máa get ready ni wọ́n ní by the time tó bá true pẹ̀lú South ó máa worst ju ti North lọ ṣé ọmọ bí náà ti ṣe rí ṣé ó ti rí pátápá gbogbo àwọn ọkọ wọn tán àwọn ìyàwó wọn ti di rádaràda wọn ti recruit àwọn ìyàwó wọn àtàrúgbó àtọmídán ìyá àwọn obìnrin ní North báyìí informant náà jẹ́ fún àwọn terrorists ṣé nǹkan tí ìwọ náà fẹ́ kó máa ṣe nìyẹn kó máa jẹ́ informant fún terrorists ṣé orí àwọn ọmọ wọn tó ti pa bàbá àti ìyá wọn tó ti kidnap wọn tí wọn mọ bí táwọn parents wọn wà mọ́ sórí wọn bá ṣe gbé ìkélé wọn lọ́wọ́ sórí ayé wọn bó ṣe ń lọ ní Kwara sórí bóyá ń lọ ní North ṣé nǹkan tẹ́yin Yorùbá ń dúró dè kó wá ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrè lélẹ̀ torí this is not our life so ẹ̀yin àwọn leaders wa both the traditional rulers and our political leaders àtẹ̀yin àgàgbà tó kù ṣé pé ṣe máa lajú kalẹ̀ tẹ́ máa mú ọ̀rọ̀ insecurity ní yọ̀bọ̀yọ̀bọ̀ lélẹ̀ tí omi fi máa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu láwa máa wá gbọ́ o mo fẹ́ kó mọ̀ wípé táwọn people bá bẹ̀rẹ̀ iṣẹ́ tá à ń sọ yìí kò sẹ́ni tó lè stop wọn mọ́ o àbó rí pé gọ́ọ̀mẹ̀ntì rí wọn stop ní North bọ́n ṣe ń pa wọ́n náà pọ̀ sí bóyá ń pa wọ́n náà pọ̀ sí because bàbá Tinubu already àti arrest financiers wọ́n kàn ń gé wọ́n ní kò sọ pé compound ẹ kú fún igbó kó wá fẹ́ ṣe kí ni kó wá máa gé lórí kó máa ṣe bí ìgbà tó ń trim flower ó dẹ̀ ló ti wú tí gbòǹgbò no ẹ jẹ́ stop láti máa deceive ara wa jọ nítorí Ọlọ́run bá mi pass message yìí sí gbogbo ọmọ káàárọ̀ òjìrè tó bá mọ all over the world both home and abroad jẹ́ kí oníkálukú mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kí àwọn àgbààgbà wa lè máa mọ̀ wípé àwọn eléyìí ò bá wa ṣeré rárá
ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ṣó ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara lẹ́nu ọjọ́ mẹ́ta ó dẹ̀ pé last week yìí ló ṣẹlẹ̀ Ọlọ́run láyé mi aṣọ náà mo ní ẹ̀yin ọmọ baba ńlá tẹ́ gbàbọ̀dẹ̀ mo lẹ́yìn ọmọ Kwara tẹ́ lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Miyetti Allah àti àwọn terrorists àṣírí yín máa tú ayé yín máa bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń pa àwọn aráàlú tẹ́ ní wọn lára tẹ́ ń jí wọn gbé tẹ́ ń fọ́ọ̀sì wọn kọ́ lọ máa ta property tí wọ́n ní kọ́ lọ máa ṣọ́nà ní owó kiri torí ẹ̀yin fẹ́ náwó ẹ fẹ́ kíyàwó yín máa dán bíi ti olórí kábíyèsí baba ńlá Yusufu Arójòjòyè second tẹ́ bá rí ìyàwó ẹ máa wò ẹ tẹjú mọ́ lójú screen ẹ rí bóyá ń dán gbínrín ó ń dán bíi gíláàsì kò ní ṣẹ́kọ̀ lábọ́ owó kidnapping gbogbo ẹ̀yin tó bá ti kidnap ní gbogbo surroundings tó yí villages tó yí baba ńlá ká àwọn cream náà fi ń lò ṣe aráyé wọn àṣírí ti tú federal government kó ogun lọ sí Kwara láti lọ locate ibi tí àwọn terrorist dẹ̀ tó wà níbi tán fi ṣe bùgbé nínú igbó lálálùkùtùkùwù sórí kí tó gbé yí fídíò yẹn wọlé mo ní láti cover so that because àwọn fídíò tó wà ń bẹ ó lè affect ìtọ̀dọ̀ ti tèmi òun ni mo ṣe cover but listen dáadáa sí analysis tí wọ́n gbé jáde fúnra lára wọn but before then jẹ́ sáré gbé ẹ débẹ̀ wọ́n mà ti arrest àṣírí mà ti tú o àwọn Miyetti Allah president tán reside tó jẹ́ pé Kwara ni wọ́n tẹ̀dó sí àṣé àwọn ni wọ́n hide àwọn kidnapper wọ́n hide kidnapper ẹ̀yin YouTube baba ńlá mo níṣẹ́ yásẹ̀ ó yẹ máa ṣọ́ra yín báyìí àwọn orúkọ tẹ́ ti fi ránṣẹ́ ó sì a sì nídìí mọ̀ a nídìí mọ̀ bẹ́ẹ̀ ṣe fi ránṣẹ́ àti sẹ́ǹdẹ̀ lọ síbi tán ti ní ká sẹ́ǹdẹ̀ wá ní jẹ́ tán ṣé láìṣe omi ilẹ̀ flag àbí èmi ò ní kẹ́ má flag mi ókè ẹ ti rò pé ó máa dùn mí kí ló kàn mí kò síbi tó gbẹ̀dùn mí ṣé rí bẹ́ẹ̀ ṣe wá ṣe yẹn egungun tèmi á máa lé sí àtijọ́ bẹ̀rẹ̀ àtijọ́ mú nǹkan kan náà lẹ̀ wọ́n ní Miyetti Allah president 2 other leaders arrested for aiding kidnapping and banditry in Kwara ẹ wá gbọ́ bí àwọn ọmọ Kwara baba ńlá bí wọ́n ṣe lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn terrorists tí wọ́n jẹ́ informant àṣẹyìnlẹ̀ lọ fún wọn ní information tọ́lọ́pàá bá ti fẹ́ tí àwọn àmì bá ti dé ìtòsí wọn láti arrest wọn èèyàn YouTube baba ńlá most especially àwọn tó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú olórí kábíyèsí baba ńlá Yusufu Arójòjòyè second wọ́n wà lára wọn ẹ ti ṣègbè dànù ẹ wá gbọ́. So the Nigerian army discovered a major camp of both kidnappers and bandits across Kwara State. Now, upon approaching for an attack, they discovered that these people have been fed off information that the Nigerian army is coming, indicating that these bandits and terrorists have people in the village who give them information. So the next thing the Nigerian army did was to invite the Nigerian Air Force to make sure they trace them as they were trying to escape and wipe them out. Just watch and see the game, the gamble these people played with their lives. Military fighter jets roared across the skies of Kwara State as ground troops moved deep into forest areas where fear had ruled for months. In Edu, Ifelodon and Patigi local government areas, non-hideouts used by violent groups were hit in a coordinated operation that combined airstrikes with strong ground movement. The Nigerian Air Force, in coordination with ground troops from the 22nd Armored Brigade, has launched a devastating series of airstrikes that have completely destroyed several fortified camps. We are talking about the notorious hideouts in the Babasango axis of Ifelodon, the dense Bugbu forest in Edu, and the Lata community in Pategi. Let me paint the picture for you. Imagine the scene in the Bugbu forest right now. These bandits who thought they were safe deep in the bush suddenly found the sky raining fire upon them. Preliminary security reports from the theater of operations confirm that the sustained area bombardment has shattered their logistics and leadership structure. They are not retreating in an organized manner. They are fleeing in pure panic, abandoning their weapons, their motorcycles, and even their loot. Many of them have been neutralized. That is the military term for taken out, while others are running through the bush with serious gunshot wounds. It's a massive victory for Operation Fansanyama, and it sends a clear message: there is no hiding place left.
But before we get too comfortable with this victory, we need to talk about a very serious issue that the military has raised, and this is where you need to pay close attention. We need to talk about a very serious issue that the military has raised, and this is where you need to pay close attention. The report from Sahara reporters and military sources indicates that while our troops are pushing hard, they are facing a dangerous enemy from within. I am talking about informants. Yes, the military has raised the alarm that there are moles within these local communities who are leaking information to the bandits. Can you imagine? While our soldiers are risking their lives to liberate these areas, some saboteurs are calling the bandits to tell them when the troops are moving. This is the betrayal that prolongs the war. I want to pause here for a second and ask you a question. How do we deal with these informants who sell their own people for a few naira? Do they deserve the same punishment as the bandits? Let me know your thoughts in the láàrin wa ni wọ́n wà. Àṣé àwọn tó pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn terrorists láti máa kidnap yín ní Kwara Ìfẹ́lódùn local government. Àṣé inú Ìfẹ́lódùn bẹ́ẹ̀ ni wọ́n wà. Àwọn orúkọ kan ti tẹ̀ mí lọ́wọ́. Mo dẹ̀ ti send ẹ̀ síbi tán ti ní ká máa send ẹ̀ sí wọn. Ẹ rò pé eré ni àbí? Don't worry. Miyetti Allah president, 2 other leaders arrested for aiding kidnapping and banditry in Kwara. Security forces in Kwara State have arrested 3 senior members of the Miyetti Allah Cattle Breeders Association of Nigeria, MACBA, including State President Idris Abubakar, for allegedly aiding kidnapping and supporting armed bandit group. The suspects, all reportedly over 60 years old, are accused of facilitating multiple abduction and providing logistical and financial support to Fulani criminal networks. Authorities say preliminary investigation revealed close collaboration between the detained leaders and armed gangs responsible for widespread abduction across community and highways. Coordinated military and police operations continue in bandit stronghold to dismantle hideouts and restore security while investigators work to identify additional collaborators. Ṣé ti gbọ́? Ṣé ẹ dẹ̀ gbọ́ nínú fídíò yẹn? Àwọn Miyetti Allah president tó ń gbé ní Kwara. Àwọn ni wọ́n finance, ó wà lára àwọn tó ń finance, tó dẹ̀ supply àwọn terrorists ní machineries àtowó àti everything tó máa lò láti fi kidnap yín ní Ìfẹ́lódùn local government. Ṣé ti rí bí àṣírí ṣe tú? Gbogbo ọmọ káàárọ̀ oòjíire àwọn fámílì kábíyèsí baba ńlá Yusuf Arójòjòyè ti gbàbọ̀dé terrorists sí Ìfẹ́lódùn. Àwọn náà ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Miyetti Allah president. Àṣírí ti tú, ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ìjọba ni wọ́n ti lọ kó wọn báyìí. Nigeria government ẹ lọ arrest kábíyèsí Yusuf ọba Arójòjòyè too ní baba ńlá. Ẹ lọ arrest Hakeem Usman àti gbogbo àwọn kọ́kọ́ sí ẹ̀. Orúkọ àwọn tó kù ó sì wálé, a sì ń dúró dà àwọn tó kù àsẹ̀dẹ̀. Wọ́n wà lára allegedly wọ́n wà lára àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n ń fún àwọn terrorists ní information tí wọ́n jẹ́ kẹ́ rí wọn arrest láti join. According to that video, wàá tó bá listen dáadáa, wọ́n ní nígbà tí wọ́n ti rí pé àwọn army forces yẹn ti sọ̀kalẹ̀ sí Kwara tí wọ́n ti ń wọ Ìfẹ́lódùn ní àwọn informant babalá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pé àwọn terrorists wípé àwọn Nigerian forces they are coming to your area ó yá ẹ sádànù ẹ lọ escape. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run máa bà tí wọ́n jẹ́ pẹ̀lú bí wọ́n ṣe gbìyànjú pé kán escape náà wọ́n ṣe pàpà bá wọn bẹ̀. According to the information tí wà tèmi jọgbọ́, wọ́n ṣe pàpà bá wọn bẹ̀. Wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n ṣe kíní yẹn fún wọn. Wọ́n kàn entertain wọn ní náà ni wọ́n pé àkàrà lé wọn lọ́wọ́ pé kán jẹ. Débi wípé ọ̀pọ̀lọpọ̀ according to the information wọ́n àbádàn gbogbo èmi ní Hilux inú igbó, èmi ní ọ̀kadà ní, èmi ní ọ̀pá ní àti every terrible machineries tí wọ́n lò. Kí ló ń ṣe yín? Kí ló ń ṣe yín? Ẹ lọ ń pàdé àpòpọ̀ ẹ̀yin ọmọ baba ńlá ní Ìfẹ́lódùn local government. Ẹ̀yin YouTube wèrè kan ẹ lọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Miyetti Allah. Ẹ máa rò pé eré ni. Ẹ túbọ̀ máa flag mi.
Akeem Usman, ìwọ ni mídíà bàbá kábíyèsí Yusuf Arójòjòyè, ó ti ṣẹ́ṣọ́ ìyà fún kábíyèsí báyìí. Wá jẹ́ mo yó ìyà lọ́wọ́ tèmi. Ṣé o rí mo tún sọ fún ẹ? Ṣé o rí lẹ́ṣọ̀ mi tí ẹ̀ ń dáwọ́ jọ tí gbogbo yín sẹ́ẹ̀tì yín? Akeem Usman, mo mọ̀ pé ìwọ ló wà brain behind it, ìwọ ni mídíà kábíyèsí bàbá ńlá. Àti gbogbo yín tẹ dáwọ́ jọ tẹ flag live show mi, wàláhì mi ò ríro. Live show ni. Gbogbo ilé tẹ́ ṣe yẹn kò ní ìtumọ̀. Mọ iye ọdún tán ti lọ report orúkọ tèmi lọ́dọ̀ Facebook ni. So Facebook go ń jẹ́ kí live show mi jáde lọ títí. So ẹ ṣẹ̀ṣẹ̀ wá flag ẹ̀ àlùsàmàfúùfù yín kò kàn èmi. Ṣùgbọ́n kò stop mi láti ṣe kíni, máa ṣe kíni yẹn fún ìyáláyà yín. Máa bá yín ṣe débi wípé tí wọ́n bá arrest yín àti kábíyèsí, ibi tí ìyàwó olórí ìyìn olórí kábíyèsí Arójòjòyè, ibi tó ti rí owó inú àpò ṣaka, bísínẹ́sì tó gbé kalẹ̀ tán fi ṣaka gbé ẹrù wá, ó máa padà lọ sí under DSS. Á jẹ́ ẹ̀wọ̀n gbére ló máa lọ. Ṣé o wá rí Akeem Usman? Get ready àti ìbẹ̀rẹ̀. Mo ní kó máa bá mi file information, wọ́n dẹ̀ ń bá mi monitor ẹ̀. Kó dẹ̀ máa wá wo Akeem kó lè mọ̀ wípé mo ṣiṣẹ́ lórí ẹ̀ gan ni. Wọ́n jẹ́ kó yé mi wípé ọmọ former commissioner kan ni ẹ́ o. Wọ́n ló lórí rẹ̀ dẹ̀ ni bàbá tó bí ẹ bó tilẹ̀ jẹ́ kó ti jáde láyé. Ṣùgbọ́n ìwọ nìkan ló yọ lórí burúkú láàrin ẹbí bàbá yẹn. Wọ́n ní gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ pátápátá náà ti kẹ̀yìn sí ẹ. Ìwọ nìkan ló yàtọ̀ nínú wọn tó fi ń gbàbọ̀dẹ̀ pẹ̀lú àwọn kidnapper. Nigeria government are coming for you. Wait and see. Tó o bá ti ṣẹlẹ̀ kó sọ pé mi ò ṣe dára. Tó bá máa flag show mi o, kò sí wàhálà. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? What happened? Mo rí nǹkan kan ní o. Ó fẹ́ rú mi lójú díẹ̀ ni. Ẹ má bínú. But ẹ jẹ́ kí n ṣe báyìí. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, nǹkan tí ò bá yéèyàn èèyàn máa ń béèrè ni, àbí kò yé yín bẹ́yìn. Ẹ jọ̀ọ́ ṣé olórí Ọwọ́adé kábíyèsí o, ṣáwọn ni king ni, ṣáwọn lọ́ba ni? Torí mo come across nǹkan kan ní online. Ẹ̀yin èèyàn mi, ẹ wá wo fídíò. Ẹ kú ilé o. A kú ọdún o. Ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀ o. Àṣẹ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọba Elédùmarè àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Ọba tó ní ká dá ọjọ́ kọjọ́ pé, ọba tó ní ká dá oṣù kò. A dá ọpẹ́ padà fún ẹni tó ní ọpẹ́, torí nípa oore ọ̀fẹ́ àti àánú ẹ̀ la fi péjọ síbí lónìí. A mọ̀ lóore, a ṣe kábíyèsí fún ọba tó ń gba ìdọ̀bálẹ̀ ọba. Ọ̀kan lánàá, ọ̀kan lónìí, ọ̀kan títí ayérayé àìnípẹ̀kun. Òun ni Alpha àti Omega, òun ni ọba ìbẹ̀rẹ̀ àti òpin. Aṣáájú ogun lálọ, akẹ́yìn ogun lábọ̀. Òun ni ipá tó borí ipá, agbára tó borí agbára, èémí inú àwa ènìyàn. Òun ni ọba áńgẹ́lì ọba ènìyàn. Ẹ jẹ́ á ṣe kábíyèsí. A fi ọpẹ́ fún Ọlọ́run ọjọ́ títí. Kábíyèsí o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Ní èkejì ẹ̀wẹ̀, mo mú kíkí wá láti ọ̀dọ̀ ikú bàbá yèyé. Aláàfin Ìpẹ̀kun ọba. Ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé. Pankopì ọkùnrin ogun. Ojúpọ́n koko má fọ́. Wọ́n ní kí n kí gbogbo wa wípé a ó ṣe ọdún mọ́dún, a ó ṣe oṣù mọ́ oṣù. Ìwòye ẹ̀mí gbogbo wa la ó tún ṣe nínú ayọ̀, nínú àlàáfíà, nínú ìbùkún, àìkú baálẹ̀ ọrọ̀. Màámi olórí Abíwúnmi, kábíyèsí o, kádé pẹ́ lórí o, àṣẹ kó pẹ́ lẹ́nu yín kán ní kẹ́sẹ̀, ìrùkẹ̀rẹ̀ kó jẹ títí kó dọ́kíní lọ́wọ́ yín, ẹ̀ṣẹ̀ ọba yín kó jẹ kó pẹ́pẹ́pẹ́ jàre màámi, kábíyèsí. Ẹni mo ipò lórí ni mò ń ṣe. Ìnáwó mo rí nǹkan tó yà mí lẹ́nu ni, èmi ò bá ti jà wá o, nǹkan tó bá rúyàn lójú kò ṣàṣẹ́ṣẹ́ bẹ́ẹ̀ kéèyàn béèrè. Àlàyé ni mo fẹ́ kẹ́ ṣe fún mi. Ẹ dẹ̀ lè pè mí lórí fóònù mi kẹ́ ṣàlàyé. Mo ní interest, mo fẹ́ mọ̀ ni. Torí tó bá repeat níbòmíì, ká má lọ máa gbé pé kàrámọ̀ pé kinní kan. Kó lè tètè yé wa nísìn. Mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ ti rí. Wọ́n ní wife of the Aláàfin of Ọ̀yọ́, Ayaba Abíwúnmi Ọ̀wọ́adé installed the Baálẹ̀ of Ọ̀nà Àká
community in Oyo Town, Alhaji Chief Oyedokun Sulaiman Akinade today. Install. Ẹ tẹjú mọ́ kíní yẹn kẹ́ wò rí picture ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ṣé àwọn olórí máa ń install olóyè ni? Ṣé wọ́n máa ń fún olóyè jẹ ni? Èmi rò pé àwọn kábíyèsí nìkan náà máa ń fi àwọn olóyè jẹ ni. Èmi ò tíì rí o. Mi ṣe wọ́n máa happen àbíkẹ́ ilẹ̀ Yorùbá nìkan ló ti ń happen. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Aláàfin, Ọ̀yọ́ Aláàfin, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ help mi. Mo kò ń ṣe ọ̀rọ̀ ìjà o, for real, mo dẹ̀ serious o. Mi ò fi ṣe ní pé kíní o. I want to learn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, ṣé ó tọ́, ṣé ó wà okay? Olórí kábíyèsí ní oore ọ̀fẹ́, wọ́n ní àṣẹ àti agbára láti fi ewé àkókò sí orí oyè Ọ̀yọ́ lára àwọn Ọ̀yọ́ àkó àbí láti fi olóyè jẹ oyè. Èmi rò pé àwọn kábíyèsí nìkan ló ní oore ọ̀fẹ́ ni. Èmi ò mọ̀ pé àwọn olórí náà ní oore ọ̀fẹ́ yẹn. Kí ló wá fi yàtọ̀ láàrin kábíyèsí àtolórí? A jẹ́ pé kò sí yàtọ̀ lọ títí nìyẹn tó já sí wípé àṣẹ tí kábíyèsí bá pa olórí náà lè pa nìyẹn tó já sí wípé bí kábíyèsí ò bá sí ilé olórí lè take over. Wọ́n lè jókòó sórí àpèrè kó dẹ̀ ju ìrù báyìí àbí tí wọ́n dẹ̀ máa dájọ́ ìlú. Wàláì ibi tí wọ́n dẹ̀ ṣe jókòó yẹn ó dẹ̀ fi ti wọn èèyàn. Ẹ rí màámi ni, màámi Àbíwùnmí, ìyá ẹwà àwọn olóyè yẹn mẹ́tẹ̀ẹ̀ta bó ṣe dọ̀bálẹ̀ níwájú wọn. Mo wá rí wọn lọ́ọ̀kan wá dàbí Emir of Ìlọrin lójú mi, àbí kò jọ bẹ́ẹ̀ lójú ti yín ni? Ẹ wo ibi tí olórí mi ti jókòó lọ́ọ̀kan táwọn olóyè mẹ́ta yẹn kàṣà. Ó fine gan. Kábíyèsí yẹ olórí Ọlọ́run. Abẹ́ẹ̀rí ni. Kábíyèsí o, kábíyèsí Àbíwùnmí, ẹ ṣe kúkú mú ìrùkẹ̀rẹ̀ dání. Kẹ̀kẹ́ tẹ́lẹ̀ náà dádé lọ́yọ̀. Ní ìdádé, ìrùkẹ̀rẹ̀ àkúntì wà lọ́rùn gbogbo ẹ ti pé. Ìrùkẹ̀rẹ̀ yẹn náà nìkan ló kù. Àbí? Ṣé bá ṣe ń ṣe nìyẹn? Ó dẹ̀ fine o. Ọlọ́run ó fine. Bọ̀ kí ló dé tẹ̀yìn èèyàn wá rojú kokoko nínú picture ìbáyìí? Inú yín ò dùn o. Inú àwọn èèyàn ò dùn bí yìí o. Kí ló dé ojú iṣẹ́ wẹ̀lẹ̀ koko báyìí? Ẹ ń dẹ́rù bàyàn o. Ẹ wo picture àwọn bàbá yẹn èèyàn tí kábíyèsí fi jẹ gojú ẹ le gan, ẹ̀rù yín ń bà mí, ẹ̀rù yín ó lè bà nìyàn. Kí ló dé tójú yín pa nǹkan pí báyìí? Bí àṣà màámi Àbíwùnmí wọ́n mọkọ wọn kì. Ọlọ́run kábíyèsí olórí mi Àbíwùnmí, ẹ wo bí wọ́n ṣe kí Ọlọ́run ìwọ̀gàn àmọ́ ìpé Kristẹni pọ́nbélé ni wọ́n. Ẹ wo bí wọ́n ti kí ọkọ wọn, ojú pọ́n kọ̀ọ̀kan má fọ́, pàǹkan pí ọkùnrin ogun ọ̀rọ̀ ń fi mọ́ lakalaka yẹn mọ́nà. Wọ́n tún tẹ̀síwájú wọn ní òpin ọba àbí ṣé òpin ọba náà pé àbòpin àdé èyíkéyìí. Kábíyèsí màámi olórí Àbíwùnmí. Tó ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire àti gbogbo ilẹ̀ Yorùbá, ẹ ṣàánú mi o, ẹ gbé mi débẹ̀ tán yányán. Mo kàn fẹ́ mọ̀ ni, mo fẹ́ learn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ ń bí ṣó wà okay? It's a very normal thing. Ẹ ṣé tó bá wá rí bẹ́ẹ̀, thank you for your love and support always. Gbogbo yín tẹ́ ń fún mi ní support, mi ní wá yín tì láéláé. Ilẹ̀ káàárọ̀ oòjíire ò ní bàjẹ́ o. Ilẹ̀ Yorùbá ó bọ̀ jẹ́ tí. Orúkọ tèmi ò yí padà. Yèyé dára kòwé. Kòkòkò. Má gbàgbé comment. Má gbàgbé bá mi subscribe. Bá mi sọ fáwọn ọmọ mi, brother mi gbogbo ẹ bá mi subscribe. Drop your comment. Bye. Má gbàgbé àti like ẹ.